mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi ọmọ yìí madam Ṣadé abẹ́ni tí ò lọ́gàá ọlọ́run lọ́gẹ́ ọmọ bàbá dáadáa ẹ bá mi subscribe sórí Foresight TV YouTube ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi tẹ̀ka sí aago gbọ́nrán tó máa dún sí yín nígbà tá a bá fi ọ̀pọ̀lọpọ̀ fíìmù síbẹ̀ olúwa wà pẹ̀lú yín ojú òde tí ẹ̀yin tèmi ẹ mọ̀ I love you. olóṣì elóníọ́. Ọlọ́run jẹ́ kí n bá bàbá balẹ̀ lé ìtẹ̀ òbí àbá awú láti lọ sanwó iná tí gbogbo ilé dà. Kí ló máa ń ṣe bàbá awúlá yìí? Bàáwúlá! Bàáwúlá! Olóògùn kí ló jẹ́? Bàbá mi lọ́jọ́ bẹ́ẹ̀. Ilé tó ń para jà ní. Èmi kò ṣàfẹ́ kí èèyàn kan wà kó má fi tiẹ̀ kó má fi distract dédé ẹni kù nígbà mo ra sùn síbí ìjẹ́jẹ́ tẹ́ẹ̀ torí pé ẹjọ́gún ilé tẹ́ẹ̀ lè jẹ́ kí dédé ará àdúgbò gbádùn báyìí ṣé nǹkan tó gbọ́dọ̀ sùn ní iwájú ilé tí mò ń sanwó lóṣù o. Báwo la ṣé mi lè yàn kan? Ṣé mi lè yàn kan? Àríṣé mo wá pàrọ̀ ní bóòtọ́ ní bẹ́ẹ̀ jogún ilé yìí ni n bá gbọ́dọ̀ tọ̀ pé bàbá tó bí bàbá ìyá mọ́mì yín ló kọ́ ibi. Ṣé ọba mi ń ṣe ẹ̀dán? Èpè láàrẹ̀ o. Mo fẹ́ sọ̀rọ̀ owó iná mo sọ èmi jogún ilé. Ilé òṣèbọ kí mi lẹ jogún rẹ̀ kí kàn babaláfúba rẹ̀ nú rẹ̀. Ó dẹ ó ti wá ń pọ̀ ju kí láti ìsọ tí ó ti wá di pé ẹ ti kúrò láti Abá ẹ ti bọ́ sí Ònìṣà báyìí tí ẹ ti change ọ̀rọ̀ tá a jọ ń sọ lẹ́sẹ̀ yìí o ó dẹ̀ ti di pé ẹ ti change ohun o. Báwùlà kí èbà sí èpè láàrẹ̀ dèjò owó iná ràn kò sí ẹ lọ kí là kó wa ṣé o mọ bọ́n rẹ bá wọn bọ̀ ọ̀nà la wọn bẹ̀ wá wò bóyá àti sanwó iná oníbọn tí káwọn ayé yìí lọ kéèyàn tètè lọ kówó iná ìwà máa fọwọ́ ara ilé máa pé òun jẹ́ o. My people, my name still remain Papa Tunde Usman aka Okele. Ẹ wo ìgbádùn tí yín òun náà ni wàhálà tiwa so a kàn fẹ́ introduce YouTube kan sí yín ni àṣírí ni o bẹ́ẹ̀ lè share ibẹ̀ lẹ́tí mama tẹ́ bá fẹ́ wo anything comedy news o fẹ́ máa mọ nǹkan tó ń lọ you just subscribe to Foresight TV on YouTube, like, comment and bang. Sẹ́wọ̀n pé aago kan máa ń dún gángan ẹ jẹ́ kó dún Foresight TV òun ni YouTube tí a tún gbé dé. You want to hear anything about latest news, comedy, sport, anything tó bá fẹ́ wò ń bẹ̀ ó fẹ́ mọ àwọn tí wọ́n máa ìwọ das subscribe sí Foresight TV you will enjoy it. Foresight TV on YouTube, Foresight on TikTok, Foresight on Instagram, on anything social media we did. You meet me there. Endorsement is a Foresight and everything Foresight is a go. They go endorsement. My name is Steve. Love you all. Kéde tí dédé ẹ̀yin èèyàn báyìí tí ẹ̀kìtì ẹ̀yin kò ń ro ọjọ́ ọ̀la mọ́ dédé nǹkan tí ẹ̀yin máa ń rò owó ló bá dẹ̀ sọ yìí o dáa ní gbogbo lé ló dà yìí o gbogbo lé ló dáwó ó sì kìlọ̀ méjì. Kò kéèyàn méjì bẹ́ẹ̀ bá kọ lásán tọwọ́ rẹ̀ náà àdé lásán lè kú. Owó tí mo ti bá yín ní pé kí n bá yín fi ṣe investition. Kí n bá yín sọ owó yìí o bó ṣe jẹ́ ogún ni dèdè yín dáyọ̀ kí n bá dèdè yín sọ bíbí ogójì o kówó yẹn kó pọ̀ o. Ọ̀rẹ́ yìí ni ìwọ jẹ́ alájọsọmọlú rárá o má bẹ ní sọ owó tí ogójì. Báwúlá ni mí torí owó tá à ń sọ yìí oṣù kejì àwa yìí. Oṣù kejì àwa yìí. Oṣù kejì. Bẹ́ẹ̀ni. Ògùn gbọ́ Jésù Kristu olúwa àwọn ọmọ ogun gbọ́ ẹlẹ́rìí ìpín Ajagunmalè ń gbọ́ olóde ọ̀run ẹgbẹ́ dédé wọ́n rẹ̀ ń gbọ́ o kó bá máa fi tó ní oṣù kejìlá ọdún tẹ́ ẹ bá gba owó yẹn àti ẹ̀yin tó jẹ́ ń ṣẹlẹ̀ ẹjọ́gún ilé yìí ẹ máa rí owó tẹ́ ẹ máa lọ fi ra ilẹ̀ tẹ́ ẹ máa kọ́lé ìjì ẹ̀. Oṣù kejì
ojú kejì ni gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọba mi fi ṣe lukumanu ṣàmùsílì ní kẹfọta. ẹ̀jẹ̀ mi sùn wá kéde bọ́ọ̀lù owó iná ilẹ̀ yìí ilé tó yẹ. gómìnà náà ẹni pé ṣàmú àti ìlú. bẹ́ẹ̀ni ṣàmú àti ìlú. bẹ́ẹ̀ni ṣàmú. o ti lè tó yẹ ilé tó yẹ kẹ́. o ti lè tó wà. ń bọ́ọ̀lù owó yìí ni. bẹ́ẹ̀ni àbí owó náà sọ ìkọ́. wà. kí n kówó jáde. kí n jẹ fóun kọ lukumanu ṣàmùsílì kí n jẹ kó ṣe bẹ́ẹ̀ ni wàrà fagbé èpè láwọn rẹ̀ lọ ṣàmùsílì. àbí ọba wúlá ti ju wó ààrẹ báwúlá mi lè bí owó iná mọ́ báwúlá kí lè fi ṣe. ọ̀rọ̀ owó iná ìbọ́sọ̀ ìdèdèdè dàrún ẹgẹ lásán owó náà ǹdẹ́bọ̀ ń sọ owó òṣùbù lulẹ̀. báwúlá. èsì ogun ó ti lọ. bó ń lọ kẹ ìdóńgò báwúlá ábídẹ̀tọ̀ mi lè bí owó náà ó yá falẹ̀ jọ̀wọ́ falẹ̀ báwúlá falẹ̀. báwúlá ń bọ̀ ó yá á lè bí owó náà falẹ̀ báwúlá bí kò falẹ̀. èrò kí n ṣe wá. báwúlá ti lọ ó ti bí pọ̀. ó ti yẹ ẹ̀yìn nù lọ́dọ̀ ẹni ìṣọ̀rí ti wá síbi ẹni ìbá ṣerun wáyé onírà ṣeun. mo ń fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi èmi ọmọ yìí madam ṣáájẹ abẹ́ni tí ò lọ́gàá ọlọ́run lọ́gẹ́ ọmọ bàbá dáadáa ẹ bá mi subscribe sórí Foresight TV YouTube ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi tẹ̀ ká sí aago gbọ́nrán tó máa dún sí yín nígbà tá a bá fi ọ̀pọ̀lọpọ̀ fíìmù síbẹ̀ olúwa wà pẹ̀lú yín ojú òde tí ẹ̀yin tèmi ẹ mọ̀ I love you. Jamsiri bamila gbẹgbẹ lódù wa lukmanu bamila wáṣà náà wa ẹ̀yin inú ẹ̀rẹ̀ làbàmí wáyà wa ẹ̀yin inú ẹ̀ bàmí wá wa wẹ́yìn inú lẹ́ni oya òṣè gbẹ̀lẹ̀ oya orí tayára gẹ́mìṣẹ́. mo ti ń bọ̀. oya ẹgbẹ́ lọ oya. olóṣì elóní owó ọdẹ mẹ́la sọ olúyà wọ́n dẹ́wọ́ lọ́wọ́ káyé rẹ̀ bọ̀ jẹ́. ó ti tó àríkìlè kíde. báwúlá ẹgbẹ́ báwúlá èlò ní lójówó náà ti ẹwà. báwúlá ẹ yá wèrè gan ṣá ẹ yá wèrè gan ààrẹ ìfẹ́ máa ṣe ń bọ̀ àbí ó dá gbé wèrè wà lórí. irọ́ káwọn parọ́ mo ti kọ́kọ́ kú o. Oku mo ti kọ́kọ́ kú. Kí lè jẹ? Mo ti kọ́kọ́ kú o kí ni táyà burúkú yìí o. Káyé rẹ̀ bọ̀ jẹ́ èmi ò fẹ́ máa dábọ̀. táyà dídò ló gbà. Ó yá náì bàtà sí ìyá wọn. Ẹ jẹ wọn lẹ ẹ là wọlé wọn lẹ. Ó yá ẹ lure ṣíkẹ́ lure. Ẹjọ fẹ́ mi Adébáyọ̀. Ẹ lure ẹ dúró ẹni sùúrù o. Ṣé àdílé lè nǹkan tí ẹ̀jà bá ń ṣe ní ilé ayé yìí? Ó yẹ kó máa ní sùúrù. Èdè nǹkan tí ẹ̀dá bá ń ṣe nílé ayé yìí ó yẹ kó máa ní sùúrù o torí níbi ọ̀rọ̀ tá à ń sọ yìí èyí ju ọ̀rọ̀ owó náà lọ o òun ni èèyàn kan ti sáré kú yìí o tí kò bá ń ṣe táyà kò ní. ẹ lè kú sọ̀rọ̀ tó ń dẹ́ mọ́. táyà yìí ló ẹ lè kú sọ̀rọ̀ tó ń dẹ́ mọ́. ṣé àrí ìyà tó ń ka ata níbí nígbà mi tó bá ń lọ báyìí ṣé òkà tó padà báyìí tó bá yá tó lọ báyìí ó lè gbà báyìí nígbà mìíràn kó bá yá tó lọ báyìí. ṣé o ṣe dàmá dán. ìròyìn bẹ́ẹ̀ kọ́ ṣé kẹ́ẹ̀ bá wò dáadáa o kẹ́ẹ̀ bá wò dáadáa ẹ̀ wá rí pé dédé ilé ayé yìí ibi kan ló ti tó tàbí tó lè wù fún wa. Kia, mọ́sá, wẹ́rẹ́wẹ́rẹ́.